A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ṣí ìwé ìrántí kan àwọn ẹ̀sùn àtijọ́ tí ó dá lórí ìṣòwò ìlú kúmọkùmọ tí wọ́n fi kan gómìnà àná 13 pẹ̀lú àwọn mínísítà àná lórí iye tí àpapọ̀ rẹ̀ fẹ́ẹ̀ tó n853.8 bílíọ̀nù. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àjọ EFCC ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sùn owó jìbìtì oní n81.6 bílíọ̀nù tí wọ́n kò mí láti ọ̀dọ̀ àjọ tó ń mójútó ìgbáyégbádùn ará ìlú Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation. Bákan náà ni wọ́n ṣe ẹ̀sùn wípé $2.2 bílíọ̀nù mìíràn pòórá láìpẹ́ yìí. Security Adviser àná Sambo Dasuki, olóògbé Raymond Dopesi, gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto Atahiru Bafarawa, mínísítà àná tó ń ṣàṣojú ìṣúnná owó Bashir Yuguda pẹ̀lú àwọn mìíràn ni a gbọ́ wípé wọ́n rẹ́bùrú owó wọ̀nyí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ EFCC, owó yìí ni wọ́n pèsè sílẹ̀ láti fi ra ohun ìjà láti fi gbógun ti àwọn adàlúrú kí wọ́n tó darí rẹ̀ sí ibòmíràn. Dasuki wà ní àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní ọdún 2015 bí àjọ EFCC ṣe fi ọwọ́ ṣìkún òfin mú olóògbé Dopesi, Bafarawa, Yuguda àti àwọn mìíràn. Gbogbo wọn ni wọ́n kó lẹ́yìn tí ìgbìmọ̀ olùṣèwádìí tọ́ka wọn lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan. Lára àwọn tí ọ̀rọ̀ náà kàn láti rí gómìnà méjì àná fún ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí àti Ayọ̀ Fáyòṣe, gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara Bello Matawalle, gómìnà méjì àná fún ìpínlẹ̀ Enugu Chimaroke Nnamani àti Sullivan Chime, gómìnà àná fún ìpínlẹ̀ Nasarawa Abdullahi Adamu, gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kokonso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Matawalle tí ó ń sìn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí Minister of Defence lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n wọ́de rẹ̀ lórí ẹ̀sùn oní $90 bílíọ̀nù $70 bílíọ̀nù nígbà tí wọ́n ń ṣe ìwádìí Fáyẹmí lórí ẹ̀sùn owó $4 bílíọ̀nù. $6.9 bílíọ̀nù ní ti Fáyòṣe. Ẹnìkan tí ó mọ̀ nípa ìgbésẹ̀ yìí sọ fún akọ̀ròyìn wípé alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ń ṣe àgbéyẹ̀wò gbogbo ẹ̀sùn àwọn onípò pàtàkì lórílẹ̀-èdè. Láti ìgbà tí ó ti gba ipò ni ó ti yan àwọn olùṣèwádìí láti gbé ìgbésẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn wọ̀nyí láì wo ipò tàbí ẹgbẹ́ òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná lórí ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ Isa Ali Pantami ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn wípé wọ́n kọ̀ láti tọpasẹ̀ National Identification Number NIN tí wọ́n fi ṣe àkọọ́lẹ̀ ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti gbógun ti ìwà ọ̀daràn lórílẹ̀-èdè. Nígbà tí Pantami fèsì ìdí tí wọ́n ṣe ná òbítíbitì owó lórí òfin yìí síbẹ̀ ètò ààbò mẹ́hẹ, èyí ń wáyé lẹ́yìn tí mínísítà náà ṣe àfihàn wípé ọ̀rẹ́ rẹ̀ kan ti pinnu láti san $50 mílíọ̀nù $50 mílíọ̀nù nínú $100 mílíọ̀nù $60 mílíọ̀nù owó ìdásílẹ̀ tí àwọn ajínigbé tí wọ́n jí Alhaji Mansour Alkadiyar pẹ̀lú ọmọ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ń béèrè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Pantami ti kọ wípé lóòótọ́ òfin NIN ń ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn yẹ kí wọ́n ṣe àmúlò òfin yìí dáadáa ní ìgbàkúgbà tí ìwà ọ̀daràn bá wáyé. Ó ní ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ṣe àmúlò òfin yìí nígbà tí òun wà lẹ́nu iṣẹ́ mínísítà tí ó sì so èso rere bí ó ti gbà á ládùúrà wípé kí Ọlọ́run kó àwọn tí wọ́n wà ní àkàtà ajínigbé yọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ alágbàtà epo 7 tó ṣe gbòógì ni wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote fún gbígbé àti pínpín epo tí wọ́n fi $20 bílíọ̀nù gbé kalẹ̀. Àwọn alágbàtà lábẹ́ àjọ Major Oil Marketers Association of Nigeria (MOMAN) fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé pẹ̀lú ìforúkọsílẹ̀, pínpín epo yóò bẹ̀rẹ̀ láìpẹ́.
èyí ń wáyé bí àjọ Independent Petroleum Marketers Association of Nigeria (IPMAN) ṣe sọ wípé àwọn yóò ní ìpàdé pẹ̀lú iléeṣẹ́ Dangote lọ́sẹ̀ yìí láti fi mọ gbèdéke tí ó dìrọ̀ mọ́ gbígbé epo. Bákan náà ni àjọ àwọn alágbàtà kéékèèké Petroleum Products Retail Outlets Owners Association of Nigeria (PetroHan) náà ṣàlàyé wípé àwọn ti ń ní ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ Dangote lórí ìgbésẹ̀ àti rí epo gbé jáde ní iléeṣẹ́ wọn. Bí IPMAN àti PetroHan ṣe ń ṣe èyí, àjọ MOMAN ní àwọn ti fi orúkọ sílẹ̀ àwọn sì ti ṣetán àti máa ra epo. Lára àwọn alágbàtà epo tó ṣe gbòógì láti rí 11 plc, Coalnel plc, Adova plc, MRC Oil Nigeria plc, OVH Energy Marketing Limited, Total Nigeria plc àti NNPC Retailer. Ọjọ́ Ẹtì tí ó kọjá ní iléeṣẹ́ ìfọpo Dangote kéde ìbẹ̀rẹ̀ epo dísù àti epo ọkọ̀ òfurufú. Nínú àtẹ̀jáde ní ààrẹ iléeṣẹ́ Dangote, Aliko Dangote ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún àtìlẹ́yìn àti ìyànjú rẹ̀ lórí àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe yìí. Bákan náà ni ó kí iléeṣẹ́ NNPCL, NUPRC, Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority àti gbogbo ọmọ orílẹ̀-èdè pátápátá fún àtìlẹ́yìn àti ìgbàgbọ́ tí wọ́n ní nínú iṣẹ́ àkànṣe yìí. Wọ́n ní ibi ìfọpo tí ó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti gba mílíọ̀nù 6 bárẹ́ẹ̀lì epo rọ̀bì. Àkọ́kọ́ wáyé ní ọjọ́ 12 oṣù Kejìlá ọdún 2023, ẹlẹ́ẹ̀kejì ni wọ́n gbà ní ọjọ́ 8 oṣù Kínní ọdún 2024. 2,900 ọkọ̀ àjàgbé ni wọ́n máa kó lójúmọ́. Wọ́n ní gbogbo àgbékalẹ̀ ibi ìfọpo yìí ni ó lọ pẹ̀lú ìlànà World Bank, US EPA, European Emission Norms àti Department of Petroleum Resources pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tí kò lẹ́lẹ́gbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹ̀sùn lórí ìwà jìbìtì tó rinlẹ̀ láti ọ̀dọ̀ àjọ National Social Investment Program Agency (NSIPA) àti Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation ti mú kí ìpè lọ sí ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe ìwádìí lórí aṣíwájú rẹ̀ Ààrẹ àná Muhammadu Buhari. Buhari ni ó dá NSIPA sílẹ̀ ní ọdún 2015 ní ọdún 2016 lẹ́yìn ọdún kan tí ó gba ìṣèjọba orílẹ̀-èdè. Èròǹgbà NSIPA ní láti gbógun ti ìṣẹ́ òun òṣì lórílẹ̀-èdè. NSIPA jẹ́ àjọ tí ó wà lábẹ́ àjọ tó ń bójútó ìgbáyégbádùn ará ìlú Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation, tí méjèèjì jẹ́ ìdásílẹ̀ Buhari tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Ministry of Humanitarian Affairs, Disaster Management and Social Development. Ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2019 ni Buhari dá mínísítírì yìí sílẹ̀ nípasẹ̀ ìkéde ìgbìmọ̀. Àjọ NSIPA tí ó tún ní oríṣiríṣi ìsọmọgbé lábẹ́ pẹ̀lú mínísítírì tó ń ṣàmójútó ìgbáyégbádùn ará ìlú ni wọ́n retí wípé yóò mú àdínkù bá ìṣẹ́ kí ó sì pèsè ìtura fún ọmọ orílẹ̀-èdè. Ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè, lára wọn ni àjọ civil society, political activists tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdásílẹ̀ àjọ wọ̀nyí ti ṣe lòdì sí èròǹgbà rẹ̀. Wọ́n ní àjọ méjèèjì ti di àjọ tí ìwà ìbàjẹ́ sodo sí. Àìpẹ́ yìí ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC dá mínísítà àná fún ìgbáyégbádùn ará ìlú Sadiya Umar Farouk dúró pẹ̀lú oríṣiríṣi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti alámòjútó àjọ NSIPA Halima Shehu lórí ẹ̀sùn ìwà jìbìtì oní n37.1 billion owó ìdásí. Jìbìtì yìí wáyé nígbà ìṣàkóso Umar Farouk lábẹ́ ìṣèjọba Buhari. Lábẹ́ ìṣàkóso mìíràn ni ìwà jìbìtì yìí tún tẹ̀síwájú pẹ̀lú mínísítà Betta Edu tí ààrẹ Tinubu jáwé gbélé ẹ̀ fún lórí wípé ó lọ́wọ́ nínú ẹ̀sùn jìbìtì n585 million. Edu ni a gbọ́ wípé ó gbìyànjú àti ṣe ìfowóránṣẹ́ sí àpò ìkówósí aládàáni private account. Bí àwọn ọmọ orílẹ̀-èdè kan ṣe gbóríyìn fún ààrẹ Tinubu lórí ìgbésẹ̀ àti jáwé gbélé ẹ̀ fún Edu àti Shehu pẹ̀lú àjọ NSIPA náà ni wọ́n sọ fún ààrẹ Tinubu kí ó tẹ̀síwájú àti wọ́de
ìṣèjọba ààrẹ àná muhammadu buhari. Wọ́n ní bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni tinubu fẹ́ẹ́ gbógun ti ìwà ìbàjẹ́, ó gbọ́dọ̀ wọ́de lára àwọn òṣìṣẹ́ ìṣèjọba buhari, àìjẹ́ bẹ́ẹ̀ kí tinubu gbàgbé nípa à ń gbógun ti ìwà ìbàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. Àwọn ajínigbé tí wọ́n jí ènìyàn mẹ́wàá gbé ní Sagwari Estate, Dutse ní agbègbè Council Buhari, ilé ìjọba ìlú Àbújá ní ọjọ́ 7 oṣù Kínní ọdún 2024 ti pa méjì sí i nínú àwọn tí wọ́n jí gbé kí èyí lè jẹ́ ìkìlọ̀ fún àwọn ìdílé wọn tó ń bá ajínigbé dúnàádúrà owó ìdásílẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn tí àwọn ajínigbé pa lára àwọn tí wọ́n jí gbé ni wọ́n ṣe àlékún owó ìdásílẹ̀ wọn látorí 60 mílíọ̀nù náírà ẹnìkọ̀ọ̀kan lọ sórí 100 mílíọ̀nù náírà, àpapọ̀ rẹ̀ jẹ́ 700 mílíọ̀nù náírà. Àwọn ará àdúgbò ní àwọn ajínigbé pa àwọn wọ̀nyí nítorí àìtètè rí owó gbà lọ́wọ́ àwọn ẹbí wọn. Wọ́n ní akẹ́kọ̀ọ́ ọmọ iléèwé mẹ́wàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Fọlọ́runṣọ́ Àríyọ̀ wà lára àwọn tí wọ́n ti pa. Ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìròyìn jábọ̀ wípé àwọn ajínigbé tí wọ́n ń ṣiṣẹ́ láabi ní àwọn abúlé kan ní Buhari ti pa ọ̀kan nínú àwọn 6 tí wọ́n jí gbé, Nabihah Al-Kadiyar, kí àwọn ẹbí lè tètè wá owó ìdásílẹ̀ san. Èyí ń wáyé bí mínísítà àná lórí ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ akàwégboyè Ali Pantami ṣe sọ ní àná wípé òun ti gbé ìgbésẹ̀ ìkówójọ fún 50 mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ fún ẹbí Al-Kadiyar lẹ́yìn ikú Nabihah. Ní báyìí, àwọn olùgbé Sagwari ti parí gbogbo ètò láti ṣe ìfẹ̀hónúhàn tako àìbìkítà ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ṣe ìgbàkalẹ̀ àwọn wọ̀nyí. Ìfẹ̀hónúhàn tí ó yẹ kí ó wáyé lónìí ni wọ́n ti fi sí ọ̀la látàrí ayẹyẹ ìrántí ọjọ́ àwọn ológun 2024 Armed Forces Remembrance Day. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lánàá ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Super Eagles àti Equatorial Guinea jọ gbá ọ̀mì 1-1 níbi ìṣíde 2023 Africa Cup of Nations tí ó wáyé ní pápá ìṣeré Alassane Ouattara ní Abidjan. Equatorial Guinea ni ó kọ́kọ́ gbá góòlù wọnú àwọn kí Super Eagles tó dá a padà. Equatorial Guinea yóò kojú Guinea-Bissau ní ìpele ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ tí ó máa wáyé ní Ọjọ́bọ̀ kí Ivory Coast tó wọlé ti Super Eagles. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.